wo bí báyìí sórí fídíò tó fẹ́ wò yìí ó jẹ́ fídíò tó ṣe pé ó ṣe kókó ó ṣe pàtàkì kí o máa wò ní gbogbo ojoojúmọ́ tí o bá ti ń jí látàrí pé yóò máa jẹ́ atọ̀nà fún ìgbésí ayé rẹ lójoojúmọ́. Ní pàtàkì kò ní jẹ́ kí o ṣìnà, kò ní jẹ́ ká ṣìṣe, tí wàá sì máa mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé dórí kọ́lọ̀ tó gbọ́dọ̀ wọ̀ lọ́jọ́ kan, dórí àkókò tó dára jù fún ọ, bí o fẹ́ fi ṣàdúrà ni, bí o fẹ́ fi ṣe nǹkan tó ṣe kókó, bí o fẹ́ fi lọ pàdé èèyàn ni. Láì gbé kú o, gbìyànjú kó wò ó dé àárín méjì tàbí kó wò ó dé ìparí. Ojoojúmọ́ là ń fi fídíò yìí léde fún ìwúlò ọmọ aráyé. Wò ó kí o sì fún àwọn aráalé rẹ wò kí a dìjọ jàǹfààní ìdàgbàsókè yìí. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Monday, July 14 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ òwúrọ̀ àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì máa gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọ́mọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanran yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 ó ṣeé ṣe kó dàbí ìgbà pé nǹkan fẹ́ sùn yín àbò fẹ́ rẹ̀yìn tẹ́ látàrí àwọn kan tó ti dàbí stress tó ti wáyé látijọ́ mẹ́ta tàbí argument tẹ́ní láàrin ẹ̀yin àtèèyàn. Ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ má wulẹ̀ ṣe ròyìnròyìn rẹpẹtẹ, ẹ jìnnà tí ìjà pátápátá pàápàá pẹ̀lú mọ̀lẹ́bí àbí ọ̀rẹ́. Àyàfi tó bá ṣe pé bóyá ó ṣe kókó ṣe pàtàkì fún yín láti jà fẹ́tọ́ yín ló yàkó. Ó ṣeé ṣe kí ẹ tún ní ìwòye sí tuntun nípa ìgbésí ayé yín. Kò dára kẹ́ péjú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ bá wà pàápàá tẹ bá feel uncomfortable. Lẹ́ni ẹ má jà, ẹ má fa fanfà pẹ̀lú yàn, ẹ mọ́kàn balẹ̀, ẹ gbà láfíà láàyè. Brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán tí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20 ó ṣeé ṣe kí ẹ fẹ́ ní mood swing bákan tí yóò sì ní jẹ́ kẹ́ lè gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ dáadáa lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ. Ẹ bá tẹpá mọ́ṣẹ́ tẹ́ sì rí dájú pé ṣèkan yín létòlétò lénìí á padà borí negative mood tẹ́ní lọ́jọ́ tòní o. Lénìí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, gbogbo nǹkan máa padà rọlẹ̀. Lénìí kẹ́ rí dájú pé ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ má wulẹ̀ ní pé bóyá nǹkan sun yín àbò rẹ̀yìn rárá. Kò wá dára rárá kẹ́ ṣe nǹkan tó ṣe kókó tó ṣe pàtàkì tàbí iṣẹ́ kan tó ṣe kókó fún yín láàrin aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán o. Ṣùgbọ́n aṣọ green dára púpọ̀ fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21 àwọn kan dáadáa lè wọ́tọ̀ yín wá lọ́jọ́ tòní o. Lọ́jọ́ tòní kí ẹ rí dájú pé ẹ lò bó ti tó àti bó ti yẹ. Ẹ plan fọjọ́ iwájú yín dáadáa lọ́jọ́ tòní kí ẹ sì bẹ̀ ti iṣẹ́ lórí àwọn plan náà kí ẹ wá gbájúmọ́ṣẹ́ kí ẹ lè rore gbámú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, àwọn plan tẹ̀sí níyìn kí ẹ pamọ́ láṣìírí. Aago 9 ní àárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22 ó ṣeé ṣe kí ẹ wà depressed bákan. Kódà tó bá dàbí ìgbà pé bóyá ó ń wọ̀nyí kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀, ó máa dàbí ìgbà pé ìgboyà yín ò fi bẹ́ẹ̀ sí rẹpẹtẹ fún yín. Ó dára kẹ́ jáde lọ lọ́jọ́ tòní, kẹ́ má jókòó sílé lẹ́yìn nìkan. Ẹ báwọn èèyàn ṣe kí ẹ gbìyànjú láti báwọn èèyàn sọ̀rọ̀. Ìyẹn máa tún jẹ́ kí ìgboyà padà wà fún yín tí á sì jẹ́ kí ẹ ní okun láti lè gbájúmọ́ àwọn nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lọ́jọ́ tòní. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí kí ẹ sì wà determine lọ́jọ́ tòní pẹ̀lú. Ẹ lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore lónìí, kò sí pírọ́blẹ́mù. Aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22 ó ṣeéṣe kí tension díẹ̀ fẹ́ wáyé lénìí tí yẹn ti máa fẹ́ kó dàbí ìgbà pé nǹkan sun yín tó sì lè fẹ́ yẹ kó rẹ̀yìn tẹ́ tàbí kó fẹ́ ṣàkóbá fún lè rárá gan pàápàá. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ ṣìkẹ́ ara yín, kí ẹ rí dájú pé ẹ tún ṣe àwọn àtúntò àwọn nǹkan tí ẹ ń plan dáadáa. Bí ẹ sì ní kí ẹ rántí pé ìṣẹ̀dá tó ní ìgboyà lẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí jẹ́ àwọn nǹkan tó sì ń ṣẹlẹ̀ lọ́jọ́ tòní ó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó ṣe pé ìgboyà náà lẹ fi yanjú rẹ̀. Lọ́jọ́ tòní ẹ má jẹ́ kí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lénìí ẹ má jẹ́ kó ṣàkóbá fún lè rárá yín àbí ara yíyá gágá yín rárá. Lénìí kẹ́ rí dájú pé ẹ wà smart,
kí ẹ gbájúmọ́ nǹkan tó yẹ kí ẹ gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. Ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè, ṣùgbọ́n ẹ má fi gbogbo ọkàn sí gbogbo nǹkan tí ẹ bá ń retí pátá kí ó lè wọlé ní ìrọ̀rùn. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ara yín ajá gágá lọ́jọ́ tòní. Ọ̀rẹ́ kan tó súnmọ́ yín àbí ènìyàn kan tó súnmọ́ yín ó ṣeéṣe kí ẹ rí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ wọn lénìí. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ tí sọ yín á jẹ́ èyí tó máa fìdí múlẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Kẹ́ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè róore gbámú. Kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí dára. Aago 2 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ light purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ tètè máa ní ìmọ̀lára pàápàá nípa ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, kí yẹn fẹ́ jẹ́ kí ẹ tún fẹ́ rántí rẹ̀ bákan lọ́jọ́ tòní. Ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ dájú pé ẹ mọ́kàn balẹ̀, ẹ má wulẹ̀ yára gbégbèsè àbí yára pinnu lórí ohunkóhun rárá lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ sì ni kẹ́ má lẹ́ẹ̀kanra mẹ́nikẹ́ni lọ́jọ́ tòní kò dára, látàrí pé ìyẹn lè ṣàkóbá fún mọ̀lára ọmọlàkejì. Léni kẹ́ má tàṣejù bóhunkóhun, ẹ wulẹ̀ gbájúmọ́ṣẹ́, kí ẹ wulẹ̀ wà positive, kí ẹ rí dájú pé ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́ fi ń ṣe ohunkóhun lénìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ light blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ tòní lè jọ́jọ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Kí ẹ nírètí pé ọjọ́ iwájú tẹ́ ń wò yìí yóò dára. Ó ṣeéṣe kí nǹkan bẹ̀rẹ̀ sí yí padà sí dáadáa bí ẹ ṣe ń fẹ́ lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ènìyàn kan tó dàbí àjòjì tàbí ẹni tó súnmọ́ yín pẹ́kípẹ́kí kí wọ́n tọ́ yín sọ́nà lọ́nà tí ẹ̀ ń fẹ́ gangan lọ́jọ́ tòní. Àmọ̀ràn tó bá fún yín lénìí á jẹ́ èyí tó ṣe pé á ran ìgbésí ayé yín lọ́wọ́. Ẹ bá wá rẹ́ni fún yín lámọ̀ràn lọ́jọ́ tòní, kẹ́ rí dájú pé ẹ tẹ̀lé. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ó ṣeé ṣe kí ẹ wà depressed bákan, kí ẹ bẹ̀rẹ̀ sí ronú àròkàn nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nígbésí ayé yín tó dàbí ìgbà pé ẹ tí ì rí gbámú, tó dàbí ìgbà pé kò tí ì bọ́ sójú ọwọ́ ẹ̀. Lọ́jọ́ tòní ẹ má wulẹ̀ ronú pé bóyá àwọn nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ yẹn bóyá kò lè ṣeé ṣe o, kí ẹ mọ̀ dájú pé ó ṣeé ṣe. Ẹ túbọ̀ tẹpá mọ́ṣẹ́, ẹ túbọ̀ máa gbìyànjú láti rí dájú pé gbogbo nǹkan tí ẹ̀ ń fẹ́ yìí ó bọ́ sí fún yín. Lọ́jọ́ tòní kò sí ohun tó máa dí yín lọ́wọ́, látàrí pé ẹ padà débi rí ayọ̀ yín náà. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín kí ẹ sì wà positive. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe kí àwọn ìdíwọ́ kó fẹ́ pọ̀ díẹ̀ lọ́jọ́ tòní, tó ṣe pé nǹkan máa fẹ́ kún lọ́rùn yín tẹ́ fẹ́ mójútó lọ́sùn lósì. Ẹ ṣáà rí dájú pé ẹ wulẹ̀ gbájúmọ̀ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ̀, kẹ́ má nǹkan tẹ́ fẹ́ ṣe ìlọ́kùnkúndùn dáadáa, kẹ́ rí dájú pé kò sí nǹkan kan tí ẹ patì náà nǹkan tẹ́ fẹ́ ṣe lọ́jọ́ tòní. Gbogbo nǹkan máa padà wá rọrùn ní ìgbẹ̀yìn. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí yàn, ẹ gbà láfíà láàyè, kẹrẹra yín lẹ̀. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa ronú àròkàn àròjinlẹ̀ ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Bóyá ẹ fẹ́ túbọ̀ mọ àwọn nǹkan kan sí fúnra lára yín, àbí fẹ́ túbọ̀ mọ̀nà tẹ́ fẹ́ gbé àwọn nǹkan kan gbà nínú ọkàn yín. Ó ṣeé ṣe kó ṣe pé iṣẹ́ tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta kó fẹ́ yẹ kí ó ti wá rẹ̀yìn tẹ́. Kò wá dára rárá kí ẹ wá ronú àròjù bó ṣe yẹ lọ. Ẹ gbìyànjú láti ronú nípa àwọn nǹkan tó ṣe pé ẹ tún lè ṣe tí á mú kí inú yín dùn káyọ̀ yín kún, tó ṣe pé ẹ tí ráyè ṣe látijọ́ mẹ́ta, tó ṣe pé iṣẹ́ ló ń fa ìdíwọ́ dènà lé lórí. Ẹ relax mind yín, kẹ́ enjoy ara yín. Lénìí kò dára kí ẹ sùn láì tọ́nà sùn, kò dára kí ẹ wọ aṣọ dúdú rárá, kò dára kí ẹ dá sọ́rọ̀ tí wọn pè é sí àbẹ́ tí ó kàn yín. Bẹ́ẹ̀ sì ni ó dára kí ẹ create àkókò díẹ̀ lọ́jọ́ tòní láti fi ṣe prayer. Lọ́jọ́ tòní ó tún ṣeé ṣe kí ẹ lálàá, bóyá ṣáájú ọjọ́ tòní tàbí ní àṣálẹ́ ọjọ́ tòní. Àláyèkéyìí tí ẹ bá lá kí ẹ wulẹ̀ mójútó. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces,
ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20 ẹ motivate ara yín lọ́jọ́ tòní kẹ́ jáde lọ kúrò nílé, ẹ jáde lọ láti lọ wá oore, ẹ lo okun àtagbára tọ́lọ́run fún yín láti fi wá àwọn nǹkan tí ẹ ní lọ́tùn lósì, àwọn nǹkan tó ń wù yín lọ́kàn pé mo fẹ́ jẹ́, ẹ jáde lọ lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ẹ pàdé aláàánú, orí ìrìn báyìí lóore yín wá lọ́jọ́ tòní. Ó dára púpọ̀ kí ẹ wulẹ̀ mójútó àwọn issue tó ti ń wáyé tó dàbí ìgbà pé ó mú ìbàlẹ̀ ọkàn wá fún yín, kí ẹ wulẹ̀ yanjú rẹ̀ pátápátá lọ́jọ́ tòní. Ẹ wá tẹpá mọ́ṣẹ́ kí ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ wá gbọ́dọ̀ wọ aṣọ white rárá lénìí, látàrí pé white jẹ́ kọ́lọ̀ tí ó dára rárá fún yín láti wọ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.